Olúọmọ gbogbo láṣẹ gbogbo àwọn ọba tó wà ń bí Olúọmọ láṣẹ gbogbo àwọn ọba tó wà ń bí wọn ní kẹ máa ti dìde abẹ́tà ìrìnàjò káàdì ṣe àdúrà fún Olúọmọ gbogbo ọba lè wa. Ẹ̀yin aláìlúwà láṣẹ Paramount Land mo fi jókòó bí àti bàbá tó ń ṣọdún lẹ́yìn. Ẹ jẹ́ ká dá ìrùkẹ̀rẹ̀ ògo wa ní Olúọmọ gbogbo lẹ́yìn wa ní. Ẹ kó ń bẹ̀yẹ yẹn. Ẹyẹ jọ sísá yìí. Ẹ̀jẹ̀ súnmọ́ ilé ẹ̀jẹ̀ ìpàdé àpótẹ́ ìdíje. Cameraman, let's take position now. Wọ́n gbé microphone fún bàbá onídọ̀fà. Wọ́n ní di ọ̀dọ́ àbábọ̀ ìṣòfò lọ. Don't enter, don't worry. Pẹ́lẹ́dọ̀ Ọlọ́run. Fún kọjá ṣe ní ìgbà tí kàkà tẹ́lẹ̀. Nítorí kámẹ́rà ló Pẹ́lẹ́dọ̀ Ọlọ́run ní àwà fún yín. Láti wà fún yín pé gbogbo kan ní kò sí ní ìjọba ọ̀rọ̀. Gbogbo tó tọ̀rọ̀ àtúnkà àtúnkà ní gbogbo ayé ní àṣà ìlú òyìnbó. Ẹni bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà ọ̀nà àrà ọ̀nà ọ̀yà tó onígbàgbọ́ fún àgbọ̀lọ́wọ́ ẹ máa fi ṣe àṣeṣe yé o. Wọ́n ní yẹmíyẹyẹ lé o. Nílò nílò àdàbà lọ́rùn. Kò sí láyé kankan pẹ́pẹ́ yẹn. Wọ́n sọ pé òkété ọ̀rẹ́kè wọn. Òkété ọ̀rẹ́kè wọn o. Bí bàbá wọ̀ ọ̀dùn àlétété o. Àwọn àgbà ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu máa rí. Àbí àṣẹ ìdúbàrẹ̀ àṣẹ.